ẹ tún jẹ́ máa kí wa pé a kú dédé àsìkò yìí níbi yòówù kẹtì láǹfààní láti ti máa darapọ̀ mọ́ mi lórí ìkànnì Àrólé Baba 1010 TV2 níbi tá a ti ṣe bẹ́ẹ̀ mọ́ròyìn wá lájẹ́ ọba àlẹ́ bí nǹkan bá ṣe ń lọ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbàláyé ibẹ̀ ti mọ̀ pé ẹ̀sìn báyìí òun ló lérè òkìtì ní tọ́bọ̀ igbe mẹ́ẹ̀mẹ́ẹ̀mẹ́ẹ̀ òun náà ni ti ewúrẹ́ láàrin agboolé tó bá wájú tó sì kàn wájú lórí ìkànnì Àrólé Baba 1010 TV2 òun náà ni ìròyìn lájà abalẹ̀ bó ni wàá bá ṣe ń pe tiẹ̀ tẹ́lẹ̀yìn ń pe tiẹ̀ tọ̀tún tó sì ń pe tiwọn àwọn òní nǹkan mìíràn náà ní ìròyìn òun ló jẹ wá lógún jùlọ lórí ìkànnì yìí mímọ ṣe tàwa náà kọ Elédùmarè lóní kó ó máa ṣe é ṣe tọ́lọ́ ló máa mọ̀ tó sì wò ó tó sì máa mọ̀ tó di ìdíwò sùnsùn tó di rẹwà fákòkò tiwa lórí ìkànnì tá a wọ̀ yìí tábà tí wọ́n ń kí Elédùmarè tá à ń fọpẹ́ fún fìyìn fún ènìyàn máa dúpẹ́ lọ́dọ̀ ẹ̀yin tẹ́jọ́ lólùfẹ́ tẹ́ ń ṣagbátẹrù fún ìdàgbàsókè ìkànnì yìí lágbọn ìròyìn tá a mú wá lóríṣiríṣi ó kọ mi ò yípadà àyànfẹ́ Elédùmarè náà lèmi ń jẹ́ kókó oníròyìn rẹ̀ ẹ jẹ́ ń gbé yẹ̀wò ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ báyìí. Àwọn ìgbìmọ̀ tó ń ṣègbè fún ìjọba àwarawa lórílẹ̀‐èdè Nàìjíríà ti pe ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti kó sole administrator rẹ̀ níjàánu lórí àwọn ìgbésẹ̀ tó lòdì sí ìjọba àwarawa èyí tó ń gbé ní ìpínlẹ̀ Rivers. Ìpínlẹ̀ Rivers náà ni mo sì wà báyìí Fubara gbọ́dọ̀ kúnlẹ̀ síwájú Wike kó tọrọ àforíjì lọ́wọ́ rẹ̀ olùdíje sípò gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Bayelsa wọn ló sọ èyí di mímọ̀. Ọ̀rọ̀ dẹni orí yọ òdìlé pẹ̀lú bí ọkọ̀ ojú irin tó ń kó àwọn ènìyàn lọ láti Warri sí Ìtàpè bó ṣe takú lójú igbó ní ìpínlẹ̀ Kogi. Ìpínlẹ̀ Kwara ni mo tẹ ọkọ̀ mi létí lọ báyìí àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ṣekú pa ọ̀dọ́kùnrin kan nílé bọ́ọ̀lù àwọn méjì sì fi ara pa yamayama. Ìbẹ̀rùbojo ní ìpínlẹ̀ Ondo pẹ̀lú bí wọ́n ṣe bẹ́ẹ̀ bá òkú ènìyàn mẹ́ta létí odò lẹ́yìn tán ti gé orí wọn kúrò lọ́rùn wọn tán ní ìpínlẹ̀ ọ̀hún. Ṣàngó Pàràbà ó tún fagi ìrókò ya o àrá líle kan ló ṣe bẹ́ẹ̀ ṣekú pa ènìyàn mẹ́ta nígbà táwọn mẹ́rin míì farapa ní ìpínlẹ̀ Imo. Ọwọ́ àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Yobe ti tẹ àwọn ògbólógbò ajínigbé méjì ní ìpínlẹ̀ ọ̀hún. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́ báyìí. Àwọn ìgbìmọ̀ tá ń ṣègbè fún ìjọba àwarawa lórílẹ̀‐èdè Nàìjíríà ni wọ́n ti ké sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti kó sole administrator yún alákòóso èyí tí ààrẹ Bọ́lá Ahmed yàn láti máa tukọ̀ ìpínlẹ̀ Rivers lẹ́yìn tó fọwọ́ sí júwe lé fún Siminalayi Fubara àtàwọn ilé-ìgbìmọ̀ asòfin ní ìpínlẹ̀ Rivers ọ̀hún wípé kán lọ́ọ́ rè rọ́kúnlé fún odidi oṣù 6 gbáko níṣe ni àwọn àgbáríjọ ìgbìmọ̀ náà ní sí ìjọba àwarawa náà ti wá ké sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu pé kó ṣe bẹ́ẹ̀ fa sole administrator rẹ̀ kó fà á létí kó sì bá a sọ̀rọ̀ níbi tí ó ti ń gbọ́ látàrí àwọn ìgbésẹ̀ tó ń gbé ìtàn ní tako ìjọba àwarawa àti òfin orílẹ̀-èdè Nàìjíríà. Visiting for Democratic Watch CDW àwọn ni wọ́n máa ti kọ ìwé ránṣẹ́ sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu látẹnẹni tó jẹ́ ọ̀gá àgbà fún àjọ ọ̀hún Hassan Dantami èyí tó fi ránṣẹ́ sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu nínú àtẹ̀jáde tó fi síta ọ̀hún ó pe ààrẹ Bọ́lá Ahmed Tinubu pé kó fa Ibok Ete Ibas ẹni tó jẹ́ alákòóso ní ìpínlẹ̀ Rivers létí lórí àwọn ìgbésẹ̀ tó ń gbé nípa bó tún ṣe bẹ́ẹ̀ gùn lé yíyan àwọn alábòjútó ìjọba ìbílẹ̀ 23 ní ìpínlẹ̀ Rivers pàtí múròyìn náà wà lánàá wípé níṣẹ́ ni Ibok Ete Ibas ló ṣe bẹ́ẹ̀ kọ̀rọ̀ sí ilé ẹjọ́ lẹ́nu lórí àṣẹ tí ilé ẹjọ́ gíga ní ìpínlẹ̀ Rivers tó pa wípé kí ó ṣe bẹ́ẹ̀ dáwọ́ dúró láti yan àwọn ẹni tí ó máa jẹ́ alákòóso àbí alábòjútó ní ìjọba ìbílẹ̀ 23 tó ń bẹ ní ìpínlẹ̀ Rivers ọ̀hún léyìí tí Ibok Ete Ibas tó sì kọ̀rọ̀ sí ilé ẹjọ́ lẹ́nu léyìí tó ti gbé ìgbésẹ̀ tó sì ti yan àwọn alábòjútó rẹ̀ náà ní ìpínlẹ̀ náà wàyí o àwọn àgbáríjọ ọ̀hún láti ọ̀dọ̀ Hassan Dantami wọ́n wá sọ bíi wípé ìgbésẹ̀ tí Ibas tó gbé yìí níṣe ni kò bá òfin mu tọdún 1999 nínú ìwé òfin orílẹ̀-èdè Nàìjíríà àti pé ní pàtàkì jùlọ níṣe ni ó fẹ́ bà ìjọba àwarawa lójú jẹ́ wọ́n ní kò sí ẹni tí wọ́n yóò yàn gẹ́gẹ́ bí sole administrator ní ìpínlẹ̀ yòówù tó máa ní agbára ju ilé ẹjọ́ lọ àbí tí ó máa dá ọwọ́ rẹ̀ tí
ó máa dá ọwọ́ wú tó yàtọ̀ sí tí ó wà nínú àlàkalẹ̀ ìwé òfin. Ẹni tí a bá tètè ṣe bẹ́ẹ̀ pẹ̀ka ìrókò níṣe ni yóò digi àràbà tí apá wo ní ká mọ́ lọ́rọ̀ IBAS Ekpe yìí. Ó ní tí wọn bá tètè pinwọ́ àwọn ìgbésẹ̀ tí ń gbé níṣe ló ṣeé ṣe kí àwọn ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ kó tó máa wáyé láwọn ìpínlẹ̀ míì lórílẹ̀‐èdè Nàìjíríà. Ó ti wá ránṣẹ́ sí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti àwọn amòfin àgbà ní Àbújá wípé ẹ tètè pé kẹ́ ẹ kìlọ̀ fún kẹ́ ẹ sì tọ́ sọ́nà torí pé àwọn ìgbésẹ̀ tí ń gbé yìí yóò jẹ́ kí ìjọba àwarawa democracy kó di ohun àfisẹ́yìn tẹ́gùn fi sọ ní orílẹ̀‐èdè Nàìjíríà. Ìpínlẹ̀ Rivers náà ni mo sì wà báyìí. Fubara gbọ́dọ̀ kúnlẹ̀ síwájú Wike kó tọrọ àforíjì lọ́wọ́ rẹ̀. Olùdíje sí ipò gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Bayelsa òun ló sọ èyí di mímọ̀. Ẹni tó jẹ́ olùdíje sí ipò gómìnà ti ìpínlẹ̀ Bayelsa lọ́dún 2023 láti inú ẹgbẹ́ òṣèlú Labour Party Udent Eradiri òní ó mà ti fi ọ̀rọ̀ ránṣẹ́ sí ẹni tí ó jẹ́ gómìnà tí wọ́n ní kó lọ rè rọkúnlé ní ìpínlẹ̀ Rivers Siminalayi Fubara. Ó sọ dúnà wípé ó ní láti lọ sí Àbújá báyìí kó sì lọ rè kúnlẹ̀ síwájú ẹni tó jẹ́ mínísítà tó ń rí sí ọ̀rọ̀ olúùlẹ̀ yìí tí ń ṣe Àbújá Nyesom Wike kó kúnlẹ̀ síwájú rẹ̀ kó sì tọrọ àforíjì lórí àwọn àìṣedédé rẹ̀ ní ìpínlẹ̀ Rivers nígbà tí ó mọ júwe Siminalayi Fubara. Ó ní gbogbo tó dá wàhálà sílẹ̀ ní ìpínlẹ̀ Rivers kò sẹ́yìn bí Fubara ọ̀hún bó ṣe ṣe bẹ́ẹ̀ ya ojo tí kò sì kájú òṣùwọ̀n láti darí ìpínlẹ̀ Rivers. Ó ní ó wá ń pe àwọn ènìyàn tán wá láti ìjọ láti wá ṣùgbà rẹ̀ àbí kí wọ́n ṣe ìkúnlọ́wọ́ fún un. Ó ní ìbéèrè tó ń fẹ́ bi Fubara léèrè kí ni akitiyan rẹ̀ láti ṣe àtìlẹ́yìn fún àwọn ènìyàn tán wá láti ìjọ yìí àti pé kí ni àwọn ìwúlò tiẹ̀ gan fún wọn tó wá ń pè wọ́n pé kán wá ṣùgbà rẹ̀ èyí tó bí wàhálà ọ̀hún sílẹ̀. Ó ní jẹ́ kí n bi léèrè ènìyàn mélòó ló wá láti ìjọ tó yàn sí ipò alága ní ìjọba ìbílẹ̀ kọ̀ọ̀kan ní ìpínlẹ̀ Rivers mélòó ní bẹ láàrin wọn tó jẹ́ kọmíṣánná tó yàn àní mélòó ló fún ní ipò òṣèlú tó wá ń sọ wípé kán wá ṣùgbà rẹ̀ kán wá gbọ́ sílẹ̀. Ó ní òun kò sí náà òun kò rí òun náà bú bí kì í ṣe àwọn ìjọ National Congress INC táwọn náà ṣe àyà gbangba ní iwájú àwọn ènìyàn. Oníṣòro àwọn ènìyàn yìí ní í ṣe ni wọ́n ti lọ rí bá Wike lẹ́yìn tí wọ́n ti bẹ̀bẹ̀ tó sì ti fẹnu ara wọn gbólẹ̀ ṣùgbọ́n ta gbangba ó ní wọ́n ti máa ń ṣe bẹ́ẹ̀ pé àwọn wà ń bẹ̀ wọn ò sí ń bẹ̀ rárá. Ó ní àṣírí ni mò ń sọ fún ọ yìí. Ìwọ náà tètè pa kìtìmọ́lẹ̀ kó tẹ̀lé àṣẹ àti ìmọ̀ràn tá à ń gbọ́ yìí láti lọ rè bá Wike kó wá foríjìn lọ́dọ̀ rẹ̀ kó ń gbogbo kó sì bá a tùbà tùṣẹ ní ìpínlẹ̀ Rivers àti nínú sẹ̀mí ayé Siminalayi Fubara fúnra rẹ̀. Ọ̀rọ̀ dẹ ní orí yọ òdìlé báyìí pẹ̀lú bí ọkọ̀ ojú irin tó ń kó àwọn ènìyàn lọ láti Warri sí Ìtàpè bó ṣe ṣe bẹ́ẹ̀ takú lójú igbó ní ìpínlẹ̀ Kogi. Gẹ́gẹ́ bí fídíò táwọn ṣe àfihàn rẹ̀ fún wa nínú èyí tí ẹni tó jẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn kan Kọ́lá Ìdúnpayì èyí tó ṣe ní àlàyé wípé níṣe ni òun fẹ́ ṣe ìrìn àjò lọ sí olúùlú ilẹ̀ yìí tí ń ṣe Àbújá. Ó ní ṣùgbọ́n níṣẹ́ náà kàn déédéé kéde wípé ìrìn àjò náà kò ní wáyé mọ́ látàrí àìmọ̀ ìdí pàtàkì tí wọ́n fi kéde irú ìkéde bẹ́ẹ̀. Ó ní kóun sì má wá padà wá di pé òun yóò pẹ́ débi tí òun lọ láti lọ ṣe ètò ọ̀hún nílùú Àbújá ló jẹ́ kóun pa kìtìmọ́lẹ̀ lọ́ọ̀rẹ́ gun ọkọ̀ ojú irin láti agbègbè tápè ní Àgbọ̀ sí Ìtàpè ní ìpínlẹ̀ Kogi. Ó ní sí ìyàlẹ́nu òun nígbà tí àwọn dé inú igbó kìjikìji kan báyìí ní ọkọ̀ ojú irin náà ló bá kọsẹ̀ sílẹ̀ ló sì paná sí ojú igbó. Níṣe ni ìbẹ̀rùbojo ló ti gba ọkàn àwọn ènìyàn ní pàtàkì jùlọ àwọn tí wọ́n wà nínú ọkọ̀ ojú irin náà tó ń kúlùkù sí bẹ̀rù àwọn Fúlàní darandaran àtàwọn ajínigbé náà bẹ ní inú igbó ọ̀hún ká má bàa kó sí wọn lọ́wọ́. Fún ìdí èyí ó ní àwọn ní láti rin ìrìn àjò odidi wákàtí 3 gbáko ní inú igbó ọ̀hún láti sá àsálà fún ẹ̀mí wọn ká lè bọ́ sí ìlú tó bá jẹ́ eréje tó wà ní agbègbè náà tàbí ibùdókọ̀ ọkọ̀ ojú irin tó bá wà ní ìtòsí. Àmọ́ṣá o ọ̀sà ìsọdúnmọ̀ wípé òun kí àwọn Fúlàní darandaran táwọn wà ní agbègbè ní ibi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ nínú igbó ọ̀hún. Ó ní àwọn mọ̀ yàtọ̀ gédégbé sí àwọn Fúlàní darandaran táwọn ti ń gbọ́ ìròyìn wọn tẹ́lẹ̀. Ó ní torí àwọn ènìyàn yìí wọ́n ṣe bẹ́ẹ̀ kún àwọn lọ́wọ́ tó sì ṣùgbà àwọn láti lè jẹ́ kí àwọn rin àrìn jánà síbi tí àwọn ènìyàn wà. Ojúwe wọn wípé wọ́n ṣe gudugudu méje tó ń ti yàyà 6 lákọ̀ọ́kọ́ tá kọ́kọ́ rí wọn níṣe ni ẹ̀rù ti bà wá tá a sì ti wò pé tó àti kó sọ́wọ́. Ó ní ṣùgbọ́n sí ìyàlẹ́nu àwọn níṣe làwọn ènìyàn yìí náà ṣe bẹ́ẹ̀ ràn wọ́n lọ́wọ́ láti jáde kúrò nínú igbó kìjikìji
èyí tí àwọn wà yìí ní í ṣe ni ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn náà kọlà. Ó wá sọ dímọ̀ wípé orílẹ̀-èdè Nàìjíríà yìí ó mà nílò àdúrà àti àtúnṣe gidi gan nígbà tí a fẹ́ gun ọkọ̀ ojú òfurufú táwọn kan ṣàdédé kásẹ̀ ọkọ̀ ojú òfurufú náà nílẹ̀ láìbò ìṣúbẹ̀gbà. Ó ní àtúngun ọkọ̀ ojú orin báyìí òun náà tó ṣe bẹ́ẹ̀ paná sí ojú igbó. Elédùmarè yóò máa kó wa yọ ní orílẹ̀-èdè Nàìjíríà tí a wà yìí. A ṣe àfihàn fídíò rẹ̀ láì gbọ́ ọ̀rọ̀ náà lẹ́nu ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ọ̀hún. Train lost spoil again for inside bush. Now trekking. We dey trek for inside bush. People dey trek. Train spoil again. That is the kind of country we are. Train again spoil. How come there? Oh, you know how distance this place is. Trekking. Like 1 hour, 30 minutes. You pay me. We don't really reach it, but we till you come spoil. See the train. Trekking things. Ẹ káàbọ̀ padà ní ìpínlẹ̀ Kwara ó ní mò ń tẹ ọkọ̀ mi létí lọ báyìí. Àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn náà ṣekú pa ọ̀dọ́kùnrin kan nílé bọ́ọ̀lù, àwọn méjì sì fi ara pa nínú ìjàmbá ọ̀hún. Ilé bọ́ọ̀lù kan tí ó wà ní òpópónà Coca-Cola ní ìjọba ìbílẹ̀ ìwọ̀ oòrùn Ìlọrin ní ìpínlẹ̀ Kwara ní ìṣẹ̀lẹ̀ burúkú náà ó ti wáyé pẹ̀lú bá ṣe sọ bíi wípé àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn tọ́jọ́ ní ìfigagbága onáwà ya wọ ibi tí àwọn ènìyàn ti wo eré ìdárayá bọ́ọ̀lù eré aláfẹsẹ̀gbá bọ́ọ̀lù ọ̀hún níbi tí wọ́n ti ń wò lọ́wọ́ báyìí. Ó ní wọ́n sọ náà wípé wọ́n yin ìbọn lu ọmọ ọdún 19 kan èyí tí wọn kò tí ì mọ̀rúkọ rẹ̀ lásìkò tá a fi kó ìròyìn jọ ní agbárí tó sì gba èkúrú jẹ ní wàràǹsẹ̀sà. Ó ní àṣìta ìbọn ó tún ṣe bẹ́ẹ̀ bá ènìyàn méjì lásìkò ọ̀hún láti gbé àwọn méjì dìgbàdìgbà lọ sí ilé ìwòsàn níbi tí wọ́n ti ń gba ìtọ́jú lọ́wọ́. Ìṣẹ̀lẹ̀ náà ló wáyé lánàá òde yìí ní ṣe ọjọ́ 9 oṣù kẹrin ọdún 2025 tá a wà nínú rẹ̀ yìí ní nǹkan bí dédé aago 9 alẹ́ ó kọjá ìṣẹ́jú 5 ó ní ìṣẹ̀lẹ̀ náà ó wáyé. Ẹ rántí wípé àti múròyìn wá nípa ìjàmbá àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn èyí tó ti di lemọ́lemọ́ ní gbogbo ìgbà ní orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bá ṣe sọ dímọ̀ wípé ìṣẹ̀lẹ̀ náà ti tàwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn ló wáyé ní ilé ìwé gbogbonìṣe ti ìpínlẹ̀ Ọ̀ṣun ti bẹ ní ìlú Ìré níbi tí wọ́n ti ṣekú pa arákùnrin kan lẹ́ni tí wọ́n ní wọ́n sá ní ámà lórí ní ìsákùsá nígbà tó sì ní àwọn mẹ́rin míì náà fi ara pa látàrí ìkọlù àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn náà. Bákan náà lọ́mọ ṣe rí ní ìpínlẹ̀ Rivers níbi tá a ti sọ dímọ̀ wípé àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn wọ́n tún ṣekú pa ẹni tó jẹ́ olórí ọ̀dọ́ tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ ọ̀hún káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní àwọn ènìyàn náà ni wọ́n ti ń sọ̀sẹ́ k'Ẹlẹ́dùmarè kó máa ṣe bẹ́ẹ̀ pa wá mọ́ kó sì má jẹ́ kárí àṣìta ìbọn gẹ́gẹ́ bí ó ṣe bá àwọn ènìyàn méjì tájọ wà lásìkò tí wọ́n wo eré ìfẹsẹ̀wọnsẹ̀ náà ní ìpínlẹ̀ Kwara. Ìbẹ̀rùbojo rèé ní ìpínlẹ̀ Ondo pẹ̀lú bí wọ́n ṣe bẹ́ẹ̀ bá òkú ènìyàn 3 létí odò léyìí tí wọ́n ti gé orí wọn lọ ní ìpínlẹ̀ ọ̀hún. Ní ìlú tọ́pẹ̀ ní Òdìgbò ìjọba ìbílẹ̀ Òdìgbò ní ìpínlẹ̀ Ondo ní ìṣẹ̀lẹ̀ náà ó ti wáyé pẹ̀lú bí wọ́n ṣe sọ dímọ̀ wípé wọ́n bá òkú ènìyàn 3 ọ̀tọ̀ọ̀tọ̀ ní orí odò tó léfòó láìsí orí ní orí àwọn ènìyàn náà mọ́ gẹ́gẹ́ bí àlàyé tí olùgbé agbègbè náà ètí ọ̀rọ̀ ṣojú rẹ̀ tí orúkọ rẹ̀ ń jẹ́ Ṣílíọlá tó ṣe fún àwọn oníròyìn. Ó sọ dímọ̀ wípé ariwo ló kọ́kọ́ tagé wípé odò kan tó wà ní ojú òpópónà Òdìgbò sí Ọ̀rẹ́ ó ní wọ́n ti rí òkú ènìyàn 3 tí wọ́n sì bá orí ní ara wọn mọ́. Wọ́n fi ìgbẹ́ta tó ní kúrúkú sì ń ṣe àbẹ̀wò síbẹ̀ bóyá ó lè jẹ́ ẹni tí wọ́n mọ̀ rí àbí kí wọ́n wo aṣọ rẹ̀ láti lè jẹ́ kí wọ́n mọ̀ bóyá ẹni tí wọ́n mọ̀ ní. ẹni ṣùgbọ́n gbogbo àwọn ènìyàn tí wọ́n ti ń ṣe àbẹ̀wò sí orí odò ọ̀hún wọn ò rí ẹnikẹ́ni tí wọ́n mọ̀ nínú àwọn ènìyàn 3. Ẹnìkan tó jẹ́ olórí ọ̀dọ́ ní abúlé ọ̀hún wọ́n mọ̀ ṣe ní àlàyé pé àwọn rò pé
ó ṣe ní àlàyé pé ó ṣeé ṣe kó jẹ́ pé ibòmíì ó ní àwọn ènìyàn náà ni wọ́n ti ṣekú pa wọ́n lọ́kàn wá jù wọ́n sí etí odò tó wà ní ìjọba ìbílẹ̀ Òdìgbò yìí ní kété tí ọ̀rọ̀ ń ṣẹlẹ̀ náà ti fi tó àwọn agbófinró létí tí wọ́n sì sọ dímọ̀ pé wọ́n ti palẹ̀ òkú àwọn ènìyàn náà mọ́ lọ sí ilé ìgbókùpamọ́sí nígbà tá sì sọ dímọ̀ wípé àwọn ò lérò pé inú ìlú ọ̀hún ní ìṣẹ̀lẹ̀ náà làwọn ènìyàn náà ni wọ́n ti wá ó nítorí pé kò sí ìròyìn tó jáde wípé wọ́n ṣe àwátì àbí ṣe àfẹ́kù ẹnikẹ́ni nínú ìlú Òdìgbò yìí tí ń ṣe ìjọba ìbílẹ̀ Òdìgbò ní ìpínlẹ̀ Ondo ó ní kò ti fararọ láti bí oṣù kan sẹ́yìn báyìí pẹ̀lú bí ìpànìyàn gbogbogbà bó ṣe ń wáyé ní pàtàkì jùlọ lórí àwọn àgbẹ̀ olóko pẹ̀lú ìkọlù táwọn Fúlàní darandaran tó ń ṣe sí wọn àmúròyìn kan náà wà lánàá òde yìí níbi táwọn ènìyàn ti túyáyá láti ṣe ìwọ́de ìta gbangba ní ìlú Àkúrẹ́ tí ń ṣe olúlu ìpínlẹ̀ Ondo lẹ́yìn tí wọ́n ṣekú pa àgbẹ̀ mẹ́ta ní inú oko wọn ìṣẹ̀lẹ̀ náà ó ti di gbogbogbà àti lemọ́lemọ́ ní ìpínlẹ̀ Ondo tọ́rọ̀ náà sì ti ń kọ tó lórí tẹlẹ́mù tó ti ń kọ wọn lóminú lórí pé ìgbà wo làlàáfíà yóò tó jọba ní ìpínlẹ̀ náà. Ṣàngó ti pa àràbà ó sì ti fagi oko ya báyìí àrá líle ló ṣekú pa ènìyàn mẹ́ta nígbà táwọn mẹ́rin míì farapa ní ìpínlẹ̀ Imo. Abúlé tó pè ní Obidi Agwa ìjọba ìbílẹ̀ Ògùtà ní ìpínlẹ̀ Imo ó ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ lọ́jọ́ ìṣẹ́gun tí ń ṣe Tuesday tá a lò sẹ́yìn yìí gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ àgbàlagbà kan nínú àdúgbò ọ̀hún ètí orúkọ rẹ̀ jẹ́ Uze Ike bó ṣe ṣe àlàyé wípé òjò kékeré kan mà òun ni ó rọ̀ lọ́jọ́ tá a wí yìí èyí tí kò sì ní agbára tó sì wàá mú àrá líle tó mú un lọ́wọ́ ó ní igi ńlá kan ń bẹ ní agbègbè ọ̀hún níbi tí àwọn ènìyàn máa ń ṣe bẹ́ẹ̀ jókòó sí tó sì máa ń fi ara pamọ́ sí bóòrùn àbí òjò tó bá ń rọ̀ lọ́wọ́ inú abẹ́ igi náà ó ní àwọn ènìyàn ń wà lọ́jọ́ tí ìṣẹ̀lẹ̀ burúkú ìṣẹ̀lẹ̀ nígbà tó ní àrá líle ọ̀hún ó san ní sísan tó sán báyìí ó sì ya igi oko àwọn ènìyàn tán bẹ ní abẹ́ rẹ̀ èèyàn mẹ́ta ló kọ́kọ́ gba èkúrújẹ lọ́wọ́ ẹbọra láì gbé ṣùgbẹ́gbà nígbà tán ní àwọn mẹ́rin míì wọ́n bẹ ní ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run tán jà fitafitan lórí bí ẹ̀mí wọn yóò ṣe padà sí àgọ́ ara wọn nígbà tí wọ́n ṣe ní àlàyé pé irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ kò ṣẹlẹ̀ rí èyí tó ṣẹlẹ̀ táwọn gbọ́ nìkan láti ọdún 1980 ó ní irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ti ṣẹlẹ̀ ó ní ṣùgbọ́n o láìpẹ́ bí oṣù mélòó kan sẹ́yìn ó náà mà ṣekú pa ẹni tó jẹ́ olórí ìlú àwọn ó ní ó wá ṣeéṣe kó jẹ́ pé nǹkan àbáláyé àbí nǹkan ìbílẹ̀ ó ní ó jà tó mú irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ tó mú wá èyí tí wọ́n ní àwọn ò lérò wípé òjò kékeré tó rọ̀ ó lè mú adúrú àrá líle báyẹ̀ ó lè mú lọ́wọ́ nílẹ̀ tó fi ṣekú pa ènìyàn mẹ́ta nígbà tí àwọn mẹ́rin míì fẹ́ gba èkúrújẹ lọ́wọ́ ẹbọra akitiyan àwọn oníròyìn láti bẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Imo Henry Okoye nígbólóhùn olójásí pàbó lásìkò tá a fi kó ìròyìn jọ ká lè béèrè bí ọ̀rọ̀ náà bó ṣe rí gan ní pàtó lọ́wọ́ rẹ̀. Happening live and direct at Obidi Agwa, Ushi. How happened? Honda struck and got 7 people down. 3 people is dead already. 3 people is dead already. This is happening live and direct today, Tuesday. 8th of April. How happened to road easy? Ọwọ́ àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Yobe ti tẹ àwọn ògbólógbòó ajínigbé méjì kan ní ìpínlẹ̀ ọ̀hún. Àwọn ajínigbé méjì tán da agbègbè Dapchi àti Tarmuwa ní ìjọba ìbílẹ̀ méjèèjì tí wọ́n dá láàmú òun ni wọ́n sọ dúnmọ̀ pé ọwọ́ ti bà báyìí gẹ́gẹ́ bí àlàyé tí ẹni tó jẹ́ alukoro ní iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Yobe Dungusi Abdulkarimu èyí tó ṣe fún àwọn oníròyìn ó sọ dúnmọ̀ wípé àwọn afurasí méjèèjì ọ̀hún ètò orúkọ wọn jẹ́ Babaro Baushe àti Umaru Dahua èyí tí wọ́n sọ dúnmọ̀ wípé ọjọ́ orí àwọn méjèèjì ó wà lẹ́ni 40 ọdún sí ẹni ọdún 35 gẹ́gẹ́ bí ó ṣe ṣe ní àlàyé pé àwọn ènìyàn náà ó ní wọ́n wá láti abúlé tó pè ní Askuwari ní ìjọba ìbílẹ̀ Tarmuwa yìí ó sì ṣe ní àlàyé pé wọ́n ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ pé àwọn náà ti jingiri nínú ìwà ìjínigbé gba ránsọ́ọ̀mù lọ́wọ́ ẹni nígbà tó sọ dúnmọ̀ wípé ìṣẹ̀lẹ̀ tó wáyé ní ọjọ́ 21 nínú oṣù kọkànlá ọdún 2024 lábúlé tó pè ní Badegana yìí ó ní àwọn ènìyàn yìí ó ní wọ́n ṣe bẹ́ẹ̀ lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ náà kan jí àwọn ènìyàn gbé tó sì béèrè fún owó ìtúsílẹ̀ ṣáájú kí wọ́n tó tú
tú àwọn ènìyàn tí wọ́n jí gbé kan tó tú wọn sílẹ̀. Bákan náà ló tún sọ dímọ̀ wípé ọjọ́ kẹwàá nínú oṣù kẹta ọdún 2025 tá a lò sẹ́yìn níṣẹ́ náà gba owó tabua èyí tó jẹ́ 250,000 lọ́wọ́ arákùnrin tápẹ̀ ní Kudi Ibrahim lórí pé wọ́n dúnkòkò mọ́ pé tí kò bá fún àwọn ní owó àwọn yóò ṣe bẹ́ẹ̀ jí gbé nílé tí ó sì fún wọn ní owó ọ̀hún. Àmọ́ sábàyò àwọn ènìyàn náà ti jẹ́wọ́ pé lóòótọ́ àti lódodo àwọn mọ̀ nípa ìṣẹ̀lẹ̀ ìjínigbé àwọn gẹ́gẹ́ sì làwọn ń ṣe é nígbà tó sì ní wọ́n ti wà ní gbàgà àtìmọ́lé báyìí tí wọ́n sì ń ràn wọ́n lọ́wọ́ lórí ìwádìí. Lẹ́yìn náà àwọn kọjú wọn sí ilé ẹjọ́. Ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí. Akínyẹn wípé iṣẹ́ ọlọ́kọ̀ ẹ̀ṣẹ̀ ní tẹ́ bá wa jẹ́ ẹ̀kú àìbínú. Elédùmarè yóò máa wà pẹ̀lú ẹnìkọ̀ọ̀kan wa níbi yòówù kálí wa. Aburú kéré ó tóbi kò ní mọ̀nà ọ̀dẹ̀dẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa o. Bó ṣe lè wù kí orílẹ̀-èdè Nàìjíríà kó máa ṣe bẹ́ẹ̀ fún pínpín tó ìfúnpín kékeré ó tóbi kò ní jẹ́ tiwa láṣẹ lọ́wọ́ Elédùmarè. Ẹ máa bá mi gbìyànjú àyànfẹ́ láti máa bá mi share àwọn ìròyìn wa káàkiri. Ẹ mọ̀ pé mélòó náà òun la fẹ́ ṣe ń bẹ̀ ẹ̀yin tẹ́jọ́ lólùfẹ́ wa náà lẹ́ ń ṣe bẹ́ẹ̀ gun wa ní kẹsẹ́ lẹ́ ń sìn ràn wá lọ́wọ́ láti lè jẹ́ kí a máa jáde ní gbogbo ìgbà láti mú ìròyìn wá. Ajáde wọlé kò ní jẹ́ tèmi àyànfẹ́ Elédùmarè bẹ́ẹ̀ ni kò ní jẹ́ ti tẹ̀yìn tẹ́jọ́ lólùfẹ́ wa náà. Ó dàbọ̀ fún ti àsìkò yìí.